àáfàá tó bá kéwúkéwú débi pé kò ní ọ̀rọ̀ míì lẹ́nu sí Aláàfin Ọ̀yọ́ ju èébú lọ àáfàá náà lè já àáfàá gbẹ̀yìn ayé. àyà ma'ashara ulama ya mil albalad. Masha Allah. àyà ma'ashara ulama ya mil albalad. وما يصلح لملها إذا الملح فساد. àṣewù wa ìmáàmù àgbà ní gbogbo ìlú Ọ̀fà wọ́n ń fẹ́ ṣàlàyé ọ̀rọ̀ kan ẹ jẹ́ wọn ó ríbi ṣe agbo tí a bá ti rí bàbá wa Aláàfin gbogbo ẹ̀yin Ọ̀yọ́ ẹ lọ mọ̀ láṣà pé ẹ gbọ́dọ̀ dákẹ́ ń bẹ̀ fẹ́m nítorí pé kò sí ọ̀rọ̀ tẹ́nìkan sọ tí bàbá wa Kábíyèsí ò ní lésì lórí ẹ̀ gbogbo ẹni tá a sì mọ̀ pé yóò fèsì ọ̀rọ̀ àásọ ọ̀rọ̀ sọ ni lọ́dọ̀ ẹ̀ wọ́n lé àáfàá náà ń bú Kábíyèsí mo wá wò mo ní àáfàá sì ni wọ Kábíyèsí ó wá rẹ́ nìkan kan bú ó bú ọ̀mùtí ó bú tọ́ọ̀gì tí ń dà lúrú ó bú àwọn tí wọ́n ń pààyàn ó bú àwọn èèyàn burúkú tí wọ́n ń hùwà burú lóru tí wọ́n tún fọ̀sán wọn ṣàbùrú ọ̀rọ̀ àwọn yẹn bú Kábíyèsí lọ́wọ́ á fẹ́ bú. ìran mẹ́ta la gbọ́dọ̀ bú. bẹ́ẹ̀ yẹn bá bú Olúwo ní ráyé ṣe kò sí ní kíámà ṣe. wàhùbù sàlásìn. hubbu thalathin. wàhùbù sàlásìn wájibun fil haqiqati. إذا كنت ترجو لليل المقارم فيجب حب الوالدين وعالمي وسلطان بلد لا تكن كالباهمي. èèyàn mẹ́ta la gbọ́dọ̀ ṣẹ̀. yẹjib. bó o bá ṣẹ̀ wọ́n tó o bá tọrọ àforíjì ń gbẹ ẹgbẹ̀rún Ọlọ́run ní foríjì o. wàhùbù sàlásì wájibun bil haqiqati. èèyàn mẹ́ta la yìí ṣẹ̀ bí bàbá rẹ bá jẹ́ ọ̀mùtí bí ìyá rẹ bá jẹ́ àjẹ́ ó yẹ kó o máa fi proud ni pé máa mo tiẹ̀ dúpẹ́ pé mọ́mì mi mo proud pé yes mọ́mì mi àjẹ́ ni ńlẹ̀ yìí. ọmọ ìyá àjẹ́ ni mí. ọmọ ìyá àjẹ́ ni mí. yajib hubbul walidaini. bàbá rẹ ní máa dà lúrú tó bá mu tí yóò ta ajá gọ́tà wọn a tún máa bá fọ aṣọ rẹ̀ ń bẹ̀. ojoojúmọ́ lẹ̀ ń ṣe wàhálà pé mu tí yóò nù lé ọ̀gbọ́dọ̀ fẹ́ràn rẹ̀ tú láàsì. yajib hubbul walidaini wa alimi. lẹ́yìn náà ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ o sì gbọ́dọ̀ fẹ́ràn àfáà. wàhálìmí. ẹyin lágbájá àfáà ni ṣùgbọ́n mo tí ó ń ta tẹ́tẹ́ ó ń ṣe ṣìnà wà èéfílẹ̀ pẹ̀lú Ọlọ́run. wàhálìmí. Al-Qur'ani tó wà lára rẹ̀ ni ọpọ́n lé kìí sóhun. Al-Qur'ani tí ń bẹ lára rẹ̀ tí ó bá wọ náà lálùkìyàmà Ọlọ́run ó pe káwọn mọ̀lẹ́kọ̀ kó ẹsẹ̀ rẹ̀ méjèèjì wọ́n yan ẹ mọ kíní kan tí a ń pè lákèrè ọ̀pọ̀lọpọ̀ ò lè mọ́mọ́ inú òjò ní dé sánmà ní tí bọ́ọ̀lẹ̀ àkèrè ni tá a bá padà mú àkèrè nítorí pé ẹran rẹ̀ dùn ó wà nú ẹran tọ́lọ́hún ròyìn pa jẹ lálìjánnà àkèrè tó o bá mu wọ́n yan ntọ́ wa ń bẹ nínú rẹ̀ tí ọ̀dà yọ jáde. وعالمين يجب حب الوالدين وعالمين. ọ̀ràn yẹn ni ká fẹ́ràn àfa bí ó bá wọ náà lálùkìyámà wọ́n yan ìmọ̀ ó kúrò lára rẹ̀ wọ́n yan Al-Qur'ani ó jáde kúrò lára rẹ̀ kó tó wọ náà.
وسلطان بلد لا تكن كالباهم ọ̀hún arọ́ba ìlú ọ̀gbọ́dọ̀ yan ọba ìlú lódì. وسلطان بلد ọ̀gbọ́dọ̀ yan aláàfin lódì. وسلطان بلد yóò sì máa aláàfin ó sì dẹ̀rù sí ọ nínú yàrá rẹ tó wà ó sì máa gbọ̀n. وسلطان بلد لا تكن كالباهم. bí bàbá wa aláàfin bá sọ̀rọ̀ ẹnìkan pé ẹ̀yin èèyàn mi lágbájá ò sì fẹ́ràn mi fa ọwọ́ wíwí bá ń tó wí bá ń lásán làánà ti bá ọ. وسلطان بلد. kò ní aláàfin ò ní torí rẹ máa ṣàgùn àbí kọ́ máa wá pé orin ìwọ ló wọ́n máa rántí ọwọ́ ẹ̀ka tó rántí rẹ náà ni pé lágbájá ṣe é sì rí pé ọ̀tá wa ni lágbájá wàláhì kò dáa fún ọmọ. لا تكن كالباهم. a kì í yan ọba lódì. يجب حب الوالدين والمين. bàbá wa láàfin mò ń kí yín nípa pé ìtọ́jú yín lára Taofik bí kì í bá ṣe ti yín amantí ìpínlẹ̀ Ọ̀yọ́ jẹ́ njọ́ ń bá mọ̀ ọ́ lálábòsí àsọ̀rọ̀ mánu tálíkì àmọ́ ó fi dé. bàbá wa láàfin lẹ́ni abayín dúpẹ́ fọlọ́hún. alhamdulillah. ìmáàmù wa látọ̀fà ọlọ́run mọ́sá bá mi ṣàpọ́nlé yín dáadáa. àmín. ọlọ́run bá mi dúró tì yín dáadáa. àmín. ọlọ́run kó wọlá àbí wọ́n ti bí yín ọlọ́run má jẹ́ tẹ́ láéláé. àmín. ọlá àti tóbi àná Muhammad. sallallahu alayhi wa bẹ́ẹ̀ bá ń bá sallam. mi jó ọkọ̀ tó ń jẹ́ Muyideen tí ń bá ń parọ́ wọn sọ fún un pé kó lọ ṣe changing of name. masha allah. ṣùgbọ́n gbogbo ọjọ́ ayé lórí òótọ́ lẹ́yìn náà máa ń wà. سروري أن أراك وأن تراني Masha Allah. وأن يدنو مكانك بالمكان. onífẹ́ gbajàmọ́ ẹ̀ lásìkò ọ̀rọ̀ ayé ọ̀rọ̀ wà ṣùgbọ́n kò sásìkò. Mo kí bàbá wa Sheikh Ramadan ọlọ́run mọ́sá bá mi dúró tì yín àmín ọlọ́run ó wà pẹ̀lú yín o àmín ẹ ní ṣubú o àmín ẹ ní parẹ́máyé lára o àmín ọlá àti tóbi anabi wa Muhammad. sallallahu alayhi wa sallam. nítorí kò sásìkò ń tá a fi lè yin bàbá wa láàfin nǹkan ńlá míì tún ṣẹlẹ̀ ààrẹ wa Alhaji Abdulaziz Arise Kọ́lá Àlàó rahimahullah. rahimahullah ọlọ́run mọ́sá bá wa kẹ́ ẹ àmín ọlọ́run bá wa gẹ̀ ẹ́ àmín. iná anzal náà kan kúlí wà láwù kan àtàhíyàtu lillahi káfí gbẹ̀yìn ẹ̀. bisimilahi rahmani rahim inna anzalnahu fi laylatil qadr wama adraka ma laylatul qadr laylatul qadr khayrun min alfi shahr tanazzalul malaikatu waruhu fiha بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد حتى إيات لله الزاكيات لله الطيبات صلوات لله السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين آمين. àwa náà ta wà láyé anabi wa Muhammad oníbẹ̀yìn bá ń ṣe làkàríjà kùnjojúmọ́ onítọ̀hún ò ní tètè kú ṣùgbọ́n njọ́ tí ọba kú kò ní rántí ké ẹ jẹ́ akẹ́ làkàríjà kùn ká máa pa àní kú lónìí ọlọ́run rán wa létí lọ́la làkàríjà أكون رسول من أنفسكم عزيز عليه ما أنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم آمين. lẹ́yìn náà bàbá wa láàfin wọ́n ṣe kan ńlá tí wọ́n tún fi sọ pé kẹ́ ẹ sọ pé kábíyèsí lẹ́ẹ̀kan sí. kábíyèsí o. ẹ tún wí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí. kábíyèsí o. ẹ tún wí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí. kábíyèsí o. bàbá wa láàfin àwọn pẹ̀lú ààrẹ
nígbà tí ààrẹ ń bẹ láyé mo rántí pé Ọ̀yọ́ tí mo wá gbẹ̀yìn ó ní bàbá wa Aláàfin ni wọ́n ń sọ̀rọ̀ nígbà tí mo ṣe wáàsí tán wọ́n ní ọ̀rẹ́ tímọ́tímọ́ làwọn pẹ̀lú ààrẹ wa wọ́n ní ọlọ́rọ̀ àwọn ni wọ́n ní àwọn òsùn mẹ́nì kankan tó ààrẹ wọ́n ní kódà àwọn ọ̀jẹ̀ onílé ẹ̀dá kan rí ilé ààrẹ nìkan làwọn ti jẹun bí nǹkan tí bàbá sọ ń gbangba ń bí ń jọ́ náà bàbá sọ̀rọ̀ tọ́pọ̀ ń jọ́ náà n ò fẹ́ lọ bí ọ̀rọ̀ tí wọ́n sọ ń jọ́ náà ṣùgbọ́n níjọ́ náà ẹnìkan ò mọ kí ni ó ṣẹlẹ̀ àmọ́ ń tí ń bọ̀ lójú ọ̀nà kò pẹ́ sásìkò náà ni ààrẹ kúrò láyé bàbá wa Aláàfin wọn ò wá lè jáde nílé rárá nítorí ìbànújẹ́ ti ààrẹ Àríṣekọ́lá mo ní mo fẹ́ wá bá bàbá nítorí ìbànújẹ́ yẹn mo rán akéwùgbà góòlù akéwùgbà góòlù ní òun bá bàbá ńlẹ̀ẹ́lẹ̀ tí bàbá to fọ́tò àwọn pẹ̀lú ààrẹ tí wọ́n to ipò inú ilé báyìí wọ́n wá sùn ń bẹ̀ bí ẹni pé àwọn padà rá ààrẹ. tọ́ Ṣéhù Alátọ̀fà wọ́n sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan láì jẹ́ pé wọ́n gbọ́rọ̀ tí mo fẹ́ sọ yìí ọ̀rọ̀ yẹn wá ṣe déédéé púpọ̀ wọ́n ní ẹni aṣoore fún ọmọ pa aṣoore fóun ṣùgbọ́n kò ní mẹ́ni ó ṣoore fún gbogbo àwọn tí wọ́n jẹ́ olóore gbogbo àwọn tí ààrẹ jẹ́ olóore fún wọn ò mọ̀ọ́re o ẹ pariwo Ọlọ́run jàmá. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Wa tilkal amsalu nadribuha lin-nasi. Wa ma yaqiluha illa al-alimuna. Wa ma yaqiluha illa al-alimun. ọ̀rọ̀ tí mo ń sọ yìí onílàákà èlò lè yé. wa tilkal amsalu nadribuha ẹni ó bá nílàákà ètò lè fi pọ̀ ló lè yé o. nadribuha lin-nas. kẹ́ ẹ tún máa lọ sọ nǹkan míì ṣùgbọ́n ó yẹ kó yé wa bàbá wa Aláàfin jẹ́ni tó mọ̀ọ́re púpọ̀ wọ́n sì máa àárín àwọn pẹ̀lú ààrẹ bàbá wa Aláàfin nígbà tí àwọn wòye pé ààrẹ ni tí ó tún lè ṣoore bí ààrẹ gbogbo àwọn tá ààrẹ náwó fún táwọn náà sì lò ó lọ wọn ò padà náwó fẹ́nì kankan mọ́ ńgbà tá ààrẹ ti kúrò láyé bẹ́ẹ̀ sì ní lóòótọ́ ńgbà tá ààrẹ ń bẹ láyé àwọn fúnra ara wọn tún lọ gbowó lọ́wọ́ ààrẹ ní kún tọwọ́ wọn ètò yẹn wá fowó tààrẹ kún wọn ò ná kankan ń bẹ̀. bàbá wa wòye títí wọ́n pe gbogbo ọba òkè ògùn jọ wọ́n wá pè wọ́n jọ wọ́n ní tọ́ bí ọ̀rọ̀ dé dúró yìí ǹjẹ́ ẹrẹ́ nìkan kan kó ṣàánú yín gẹ́gẹ́ bí Àríṣekọ́lá ṣe ń ṣe àwọn lọ́balọ́ba wọn ni bàtà rẹ ti kú àwọn ti mọ̀ pé kò sí nǹkan kan mọ́nù bàbá wa Aláàfin ni ẹ má jẹ́ kí ẹ má rorú ẹ̀ nǹkan kù ńlẹ̀ nǹkan kù ńlẹ̀ ààrẹ ń bi Ọlọ́run ní yóò ṣe dé kó tó kú òun bẹ̀ náà ló ṣe dé ṣùgbọ́n ẹ má jẹ́ àwa sọ pé kò sáàrẹ láyé mọ́ gbà náà ni ọ̀wá sí dẹ̀rùn mọ́ ìdẹ̀rùn kù ìwọ̀n bá àdẹ̀rùn tó bá kù ní ẹjẹ́ á máa manage bàbá wa pe àwọn lọ́balọ́ba gbogbo òkè ògùn wọ́n pe àwọn sọ́dọ̀ wọn ń bí wọ́n wá gbé 5 million lé wọn lọ́wọ́ pé ẹgbàá ẹ lọ rèé pín kò sáàrẹ láyé má ààrẹ ní máa gbèrú owó yìí kalẹ̀ bẹ́ẹ̀ bá ti lọ rèé kí tẹ́ ẹ bá ti papọ̀ tẹ́ lọ kí irú owó tẹ́ ẹ máa gbà ní. yẹ̀mọ́ yóò yìí ẹ lọ́ọ́ pín. àkọ́rùbí ìjà ń bá tún kọ borí. àṣì ẹni tá à ń ṣoore fún ẹni a ṣoore fún mọ oore ṣùgbọ́n
kọ̀ wá padà dólóore màmá ni. كأن أقاربي لم يعرفوني. bàbá wa kábíyèsí mo fi yẹn wá dúpẹ́ lọ́wọ́ yín wàláyé mo fi yẹn wá dúpẹ́ lọ́wọ́ yín ẹ ti ṣe ńgbà tá a rẹ kú àwọn èèyàn fẹ́ máa taari mi pé bàbá ẹ̀yin lẹ lè bá bàbá wa láàfin sọ̀rọ̀ ọ̀rọ̀ bílẹ̀ yìí ṣe ń lọ bó ni bàbá ò ṣe ní chẹ́ǹjì gbólóhùn wọn pé ibẹ̀ bíjọba ṣe ń lọ yìí kí ni ní bàbá wa láàfin mo mọ̀ wọn bàbá ò sí lórí irọ́ mo nínú mi sì dùn gbà mo lọ sí Ọ̀yọ́ bàbá ń tún béèrè lọ́wọ́ ìlú Ọ̀yọ́ pé ẹ̀yin Ọ̀yọ́ mi ń bá ń lọ kọ́lẹ̀ ń lọ bí kílẹ̀ wíńjọ́ náà. وتلك الأمثال نضربها للناس. ọlọ́run wá ní kó rí bẹ́ẹ̀ pé lóòótọ́ ibi bàbá ń lọ náà ni bàbá sì ń lọ bàbá wa láàfin gbogbo àsìkò tó kù tẹ́ lò láyé ẹ̀ ní fìbànújẹ́ lò. àmín. ọlọ́run ò sì ní dé yín mọ́lé kó tún tilẹ̀kùn mọ́ yín. àmín. àárín ẹ̀yin pẹ̀lú ọlọ́run ò ní dàrú. àmín. ńgbà wáńjọ ní àwọn ọmọ mi wọ́n rí yín ẹ fẹ́ ńgbà tẹ́ ń sọ̀rọ̀ ń bí àwọn ọmọ wa wo agbádá tẹ́ ẹ wọ̀ wọ́n wo bàtà tó wà lẹ́sẹ̀ yín wọ́n ní ìwà tí a jẹ́ ṣé bàbá wa yóò ní dàgbà mọ́ ni àbí ó yẹ kí bàbá ó ti dà ńgbà tí ẹ tún wá yọ ní ọ̀sán yìí tí gbogbo àwọn èèyàn tún wá ń sáré tẹ̀lé lẹ́yìn wọn ṣe ẹ tún rí kábíyèsí bàbá àjídèwé tẹ́ ẹ bá ń lò ńgbà táwọn èèyàn bá sí ń bẹ̀ mọ́ wọ́n padà dọ́dọ̀ yín. jojúmọ́ lóore lékún tóní òjò tànà ìkẹdàgbà Fàlàfin Ọ̀yọ́ ọba jẹ́ bàbá ó pẹ́ jojúmọ́ lóore lékún tóní òjò tànà ìkẹdàgbà Fàlàfin Ọ̀yọ́ ọba jẹ́ bàbá ó pẹ́. a bẹ̀ Ọlọ́run fún bàbá wa kábíyèsí. mo ní ọ̀rọ̀ tí mo fẹ́ bá ìlú Ọ̀yọ́ sọ wàláhì ṣùgbọ́n lẹ́ni kò sáàyè insha Allah wa bi kudratihi wọ́n padà bọ̀ wọ́n padà wá bá yín sọ̀rọ̀ tọrẹ ẹ ní ìdí ọ̀rọ̀ lójú bàbá wa láàfin ni ẹ jẹ́ kí bàbá ó ti mọ̀ pẹ́yìn ìlú Ọ̀yọ́ ń bẹ lẹ́yìn wọn Abdulhakeem nìyí gbogbo bí ọba sọ pé òun lọ ẹ tẹ̀lé Allah. gbogbo bí ó bá ti pọ́ òun lọ ni ẹ tẹ̀lé ó yé yín báyìí bí Ìbàdàn ṣe tóbi tó ńgbà tí wọ́n gbọ́ pé ọmọ Aláàfin ni wọ́n ní gbogbo bí ọmọ Aláàfin bá ń lọ la máa bá lọ Abuja sì ní straight èyí tá a dé àtẹ̀wọ̀n ó tó gẹ́ gbogbo ẹni ọba ara tẹ kọ́lọ̀ rẹ̀ fi pamọ́ irú fìlà tí ń bẹ lórí Aláàfin lókùtà máa dé. ọlọ́mọṣà síjú àánú wò wá. àmín. ìsìláàmù lẹ̀sìn wa ìsìláàmù ṣẹ́ òun lẹ̀sìn wa. bọ́ ọ bá gbọ́ àwọn ìjọba wa níwọ̀n ẹ̀bẹ̀ àwọn ìjọba wa lókè lọ́hùn wọn ni wọ́n ń jalè wọ́n ń jí epo ta ni ń bẹ́ ń bi epo ta ni ń jí epo sẹ́mi lè jí epo ni. ṣé wọn náà lè jí epo. àgbà tó ẹ̀ sẹ́ni kankan wá tá a lè jí epo tẹ́ ẹ wọ́n ń fọ̀rọ̀ lọ̀ wá pé wọ́n sì ń jí epo ta ni wọ́n ń jí i. فلا تخشوا الناس وخشوني. Ọlọ́run ní ẹ bẹ̀rù mi ẹ má bẹ̀rù ẹnìkan. فلا تخشوا الناس وخشوني. nípa báyìí gbogbo ìlú Ọ̀yọ́ àlùbáríkà wọ́ kalẹ̀ o ilé ẹ̀kọ́ tá a kéwù gba góòlù dálẹ̀ wọ́n gbọ́ Royal Gold Ọba Adéyẹmí Royal Gold Model College. ibẹ̀ ni ẹ máa mọ́ ọmọ yín lọ. tó endorsement. ọmọ wa tó ké Kùránì nbílẹ̀ kan ọmọ kékeré ó ké Suratul Fatihi bá a bá pé ọmọ ń ó ké Suratul Fatihi látòkèdélẹ̀ yóò kédélẹ̀ béèyàn bá wá fẹ́ lówó láyé tó fẹ́ lọ́lá tó fẹ́ nípò tó fẹ́ láṣẹ ebi Fatihi náà làwọn àfa ò ṣe fún. bírú ọmọ ń bá sì ké Suratul Fatihi fún yàn àṣírí onítọ̀hún bònú. ìlú ilé ẹ̀kọ́ bẹ́ẹ̀ ni ẹ mọ́ máa ń lọ pẹ̀lú ògbó Ọlọ́run ilé ẹ̀kọ́ náà yóò gba gbogbo Nàìjíríà. àmín. ọlá títóbi Ànábì wa Muhammad. àwa bẹ̀ lọ́hùn gbogbo wa tá a wà ń bí jábórí rẹ̀ délé. àmín. ájì wa Ramadan dáadáa yín ò ní bàjẹ́ o
a fi gbogbo ara kí yín o a fi gbogbo ara kí yín o ṣé wà látọ̀fà ẹ jọ̀ọ́ nítorí pé kò sáàyè ni nítorí pé kò sáàyè ni mo sì sọ fún yín pé kò burú ìwọ̀n bá gbọ́dọ̀ méjì tí wọ́n bá sọ ẹ wà ń jókòó ẹ sì tún ṣe bẹ́ẹ̀ náà àpọ́nlé ò ní tán lára yín láéláé ọlá nàbí wa Muhammad gbogbo jàmá ẹ bá mi ṣe alámúnẹ̀sẹ̀rá kan fún bàbá wa Aláàfin gbogbo alámúnẹ̀sẹ̀rá kan ẹ má kúrò láàyè bí ẹ wà o ẹ má kúrò láàyè bí tẹ wà mi ò tí ì sọ pé ó yá ẹ bá mi ṣe èyí tá a ṣe fáwọn lọ́balọ́ba tá a ṣe fáwọn ministers wàrà fáná lákàdékàràkà a ṣe mẹ́sàn-án a wà bẹ̀rẹ̀ alámúnẹ̀sẹ̀rá ọlọ́run wọlé anabi wa Muhammad bàbá wa Aláàfin ẹ̀ ní parẹ́ máyé lára o ẹ̀ ní mà padà sí ibùrú o ẹ̀mí yín ó gún o ẹ̀mí yín ó gún o ẹ̀mí yín ó gún o ọlá anabi wa Muhammad warafana lakadhikrak warafana lakadhikrak warafana lakadhikrak ورفعنا لك ذكرك 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 ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب gbogbo apáta Ọlọ́run jẹ́ asoríire àmín yá boríire délé àmín yá ṣe Fatiha. alubarika alhamdulillahi rabbil alamin arrahmani arrahimi maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. gbogbo jama máa fẹ́ kí ẹ farabalẹ̀ bàbá wa kábíyèsí wọ́n ti rí gbogbo wa inú wọn sì dùn àwọn náà gbọ́dọ̀ kí wa kí wọn ó tiẹ̀ sọ ǹjẹ́ ń tà ṣe yìí sọ dáa. ìlú Ọ̀yọ́ dára púpọ̀ rẹwà òun ni. àsìkò ti lọ a sì fẹ́ dá gbogbo àwọn àfáà àwọn ẹni Ọlọ́run tó wá láti bá ní sọ̀rọ̀ Ọlọ́run ẹ dákun gbogbo wa ká yòbó ànábì lẹ́ẹ̀kan sí i ẹ jẹ́ ká adéládé gbogbo ohun tí wọ́n bá ní sọ látòrí ìmáàmù àgbà láti Ọ̀fà kò yà mí lẹ́nu ẹni tọ́lọ̀ ń dá tó kéré tó sì wá fún ní ọgbọ́n ìmọ̀ àti làákàyè ó sì wá ní ìrẹ̀lẹ̀ mo ti lọ sí mọ́sálásí ní Ọ̀fà nígbà tá a lọ kírun Jumat níbẹ̀ látìgbà náà ni mo ti rí i pé ẹni tó jẹ́ pé ọba ọlọ́lá ọlọ́rọ̀ ẹni téèyàn súnmọ́ ni kò yà mí lẹ́nu gbogbo níjọ́ tá a lọ bẹ̀ mo máwọn ọmọ mi lọ a gba ohun rẹ̀ lẹ̀ ó sì wà nínú àwọn àkọọ́lẹ̀ tá a ń lò lọ́dọ̀ Aláàfin làákàyè náà ní júbà ọlá àlékún àǹfààní àlékún ìmọ̀ Ọlọ́run fi kẹ́ ẹ dalẹ̀ àpadà síbò ní báyìí tí Alhaji wa Muyideen Bello Ajani kò yà mí lẹ́nu wọ́n ní láìrígún àlè ṣẹbọ láìrákàlà àlè sọ̀rọ̀ tá a bá rí yín àlè súnmọ́ lọ́rùn kò sẹ́ni tó lè ka bẹ́ńkò bí irú yín Ọlọ́run jẹ́ kí ẹni tọ́lọ́run bá fẹ́ là tó fẹ́ fún lóye tó sì fẹ́ ṣàǹfààní ó yẹ kó tẹ́tí kó gbọ́n tẹ́wí kó sì mú lò àwa gẹ́gẹ́ bí ọba á mú lò a sì mú lò
àjọ máa ń pàdé nílé ààrẹ ǹjọ́ tẹ́ kọ́kọ́ sọ̀rọ̀ ní gbangba ẹ tọrọ owó ẹ lọ Cairo ẹ lọ sí gbogbo ìlú ẹ sì gba kọ́bọ̀ lọ́yàn ebi ò pa yín ẹ lówó ṣùgbọ́n ebi ò sì pa yín ẹ sì tọrọ owó àlékún ọlá ọlà ọlọ́mọ ṣe fún yín. ṣe rí àwọn tó wà lọ́yọ̀ọ́ tí wọ́n ń ṣe gbogbo rádàrà tí ń ṣe ní láàfà ẹni tó kó ìmọ̀lẹ̀ dé Ọ̀yọ́ tá a wà yìí ilé Èpò ní bíbà ilé Èpò Èpò jẹ́ ìlú tó yẹ pé kò lajú nítorí pé ibẹ̀ lára pínpín àwọn tó lọ ẹ̀yìn sí kó tó di pé Àtìbà kó tó kọ́ Àtìbà lẹ́ni tó kó ìmọ̀lẹ̀ dọ́yọ̀ ó gọ̀gọ̀gọ̀ ó lọ lé Ìlọrin lọ kọ́gbọ́n wá ọlọ́gbọ́n Fúlàní òjò táró oko. Àtìbà tó kọ́ là fún gbogbo àwọn Ọ̀yọ́ yìí òun fúnra ò kọlà èjì ọ̀bọ̀rọ̀ ó tẹ́rẹ́ ni ikú pupa tẹ́rẹ́ bíi Fúlàní ọ̀gá a máa fi rí bá ròyìn àjò ọ̀rọ̀ ọmọ tó tún yọ owó òyà. Gbogbo ẹni tí ó bá jẹ́ ìmọ̀le tí ó jẹ́ Muslim òdodo yóò jẹni tó ní àyà aláyà ló lè gbélé ńlá ṣẹ́rọ́ ọmọ tó ń gorí àpótí tí ń sọ̀sọ̀kúsọ mi ì dá lóòrí mi sì sọ̀rọ̀ nípa ẹ̀ bàbá rẹ̀ sọ̀yọ́ bàbá tó bí kìí ṣe bàbá ẹ̀ àwáyè ló ti wá ṣùgbọ́n bàbá wa dá bàbá tó bí dá ó ní ìmọ̀ Ọlọ́run kẹ́ nínú àwọn àáfàá tó wà lọ́yọ̀ọ́. Mo kéré báyìí àáfàá imam kò kéwù béèrè níjẹ̀bú Òde Bọ́lájí akéwkéwò lọ́jàba imam ọ̀tàkìtì láti Benin ọ̀rẹ́ bàbá mi ni wọ́n Alhaji Imam Saminu nísẹ́yìn àwọn ní máa ń bá kànga sọ̀rọ̀ pé kó mi ẹ gbẹ yóò sì gbẹ yóò sì wọnú rẹ̀ lọ yóò sọ̀sẹ̀ kan kò ní jẹun kò ní mú mi kò ní ṣe kankan yóò sì jáde ó ń dà. àáfàá lọ́yọ̀ọ́ pẹ́ bọ́rẹ́ lọ́yọ̀ọ́ wọ́n wà bàbá wa dá tí a fẹ́ràn rẹ̀ ṣùgbọ́n kọ́kọ́rọ́ bẹ̀yìn àjàjẹ́ nígbà bá dìgbà míì aṣọyún. ilé méjì ní í jẹ ìmáàmù lọ́yọ̀ọ́ Àjọkídẹrú Akéwùgbẹrú ìdílé méjì ní í jẹ lọ́yọ̀ọ́. nǹkan kan wá ṣẹlẹ̀ lọ́yọ̀ọ́ àwọn tó yẹ kó dúró lẹ́yìn Alhaji Adéran nípa ẹ̀sìn torí ẹ̀sùn tí wọ́n fi kà ni pé kò dádé mọ́ láwàní ní wé kò sì tẹ̀pọ̀ ọba ọ̀pá tá à ń tẹ̀ ta tòkìlẹ̀kẹ̀ sí Alhaji Adéran ọ̀tẹ́ ní apá ọ̀tún rẹ̀ tẹ́síbìdì ó mú dání white kò yé sì wàṣọ méjì funfun tó ti wà ní ọwọ́ agbára káká ni ẹ fi ṣe kó máa wàṣọ òfì nígbà tí ò fẹ́ dádé lẹ̀kẹ̀ tí wọ́n láti ṣe nǹkan ṣẹ̀dálẹ̀ sínú ẹ̀ ọ wá lọ sadé góòlù tiẹ̀ tó fi jáde láì kò dádé Ṣàngó kò dádé Ọ̀rànyàn á jà láàfin ṣùgbọ́n àwọn tó yẹ kó dúró tì wọ́n wá dúró tì bàbá tó wá nímọ̀ yìí ló fẹ́ jẹ imam lọ́yọ̀ọ́ láti ibo síbo ọtọ́gọ́ kú eégún gbogbo kó lé lẹ́kọ̀ọ́ èwo ni tí pákọ̀kọ̀ ẹni ẹ̀kọ́ abẹ̀kọ́ lẹ́nu. wọn ò fi jẹ́ bàbá ẹ̀ wá bínú
Ọlọ́run sì fún ní ìmọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ ṣùgbọ́n ìmọ̀ ti yẹ ló dáa àwọn ní ìmọ̀ wọ́n ní tírà lọ́wọ́ tí wọ́n lè fi fa fìrákù tí wọ́n fi lè sọ ọ̀sán dòru tí wọ́n lè sọ èèyàn dọ̀bọ wọ́n ní ètò ẹ ní ẹ̀ ń lò dáadáa ẹni tó bá gbọ́njú mọ aláwàyé àmàpò ni ọ̀rọ̀ kákò kò ní bẹ́yìn onímọ̀ o ọmọ ìwádìí dénésè ń gbèjè bàbá rẹ̀ tó ti kú tí ò rí máàmù jẹ́ ni tó ń tẹ̀lé pẹ́mọ̀ sí máa pa aláàfin ní gbogbo òlu yàtọ̀ aláàfin ní mú máàmù lọ́yọ̀ọ́ ìyẹn ọ̀kọ́jà torí òun ló kọ́kọ́ kó màlẹ́ ọ̀yọ́ tá a wà yìí ìsọ̀yọ́ Ìgbòho ìsọ̀yọ́ ilé o gbogbo àwọn bàbá tó bí mi láwọn aláàfin tó bí mi mo lè sọ̀tàn lọ́kọ̀ọ̀kan iye ọdún tí wọ́n lò ibi àwọn ti wá ọdún tí wọ́n lò lórí oyè. ibi tí bàbá tiẹ̀ ti fẹ́ yẹ mo mọ̀ n tó ṣẹlẹ̀ pẹ̀lú bàbá àtìyẹ́ tí ẹ fi kọ̀ póun kó ń lóyún ṣùgbọ́n àgbàlagbà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti sọ ìtọ́ bàbá nínú èmi ọ̀rọ̀ àṣínú ẹ̀ tí ó fi gbọ́ bá láǹkó gbọ́dọ̀ sọ. ìtì ẹ bá kó bọ́ bá nú tí ẹ kó sórí ẹ̀ yóò fi nú yóò sì gbé lọ ọ̀run bẹ́ẹ̀ tí ẹ pé ńgbà tó bá jẹ́ lóhun pé kò ní sọ jáde. bàbá Bello Ajani ẹ rántí pé nbí la gbé sọ̀rọ̀ ìmọ̀ páàrí ó lọ o. bẹ́ẹ̀ bá lè bá Jímọ̀ bí sọ̀rọ̀ ẹ sọ fún mi ìtúwájú tó máa sọ fún bí ẹ ti ló burú tó yẹn máa sọ̀rọ̀ tó dọ̀ fún ó kówó jẹ ó kówó mi ẹni ọba wà jọba máa ń kówó jẹ náà ni yá àfọwọ́ dànù. Akálà kò tiẹ̀ jẹ Ládọjà kò tiẹ̀ jẹ ẹni tí ò yan bọ́ọ̀dù tí ò yan pàṣátà tí ò rán ìrọ̀ lọ́mọ́kà kò rán ìrọ̀ lọ́mọ́kà ẹ̀sìn tún tẹ̀lé lẹ́dìbò fún ẹni ó sì dá mọ́kà lẹ̀ ìyẹn Awólọ́wọ̀ kìí ṣe mùsùlùmí lọ́kọ́kọ́ dá welfare British welfare board lẹ̀ ó mà pé Sòkòtò sòdí ìjọba àwọn tó wò bá tọ́jú mùsùlùmí kò dé mọ́sálásí rí ṣùgbọ́n fún àwọn mùsùlùmí ní àǹfààní òun ló kọ́kọ́ regulate tó bá pé téèyàn bá fẹ́ lọ Mẹ́kà kò ní máa ráre kí mọ́ wọ́n nílé ìjọba Western Regional House ibi tó máa dé sí òun ló kọ́kọ́ dọ́sítọ́lásìbílẹ̀ ló kọ́kọ́ ṣe agent general United Kingdom gbogbo ọmọ Western Region tí bá ń lọ ọba wọn níbi tí wọn máa dé sí wọn á ṣe dáadáa sí wọn nígbà ìjọba fọ́ báyìí tí ò sí bíi ẹni ta ni ń tọ́jú lu ọba mọ́ ìjọba ò ní tọ́jú ẹnì kankan mọ́ lu ọba. síbẹ̀síbẹ̀ àwọn mùsùlùmí ní Ìbàdàn ní Ọ̀yọ́ wọ́n dìbò fáwọ́rọ́ torí náà ṣe rí ń tẹ́ ẹ ṣe fún wa lé nìyí pẹ̀lú ògo Ọlọ́run àmọ́ lóore oore ọlá yóò máa bá yín àárọ̀ Ọ̀yọ́ gbọ́n o wọ́n gbọ́n o kì í ṣe pé ìwọ̀n tí wọ́n lọ o nígbà tí Aláàfin Ládìgbòlú wà ẹnìkan jẹ́ Kásùmù ará àlọ́ra olóhùn ni Àrẹ̀mọ Olódùmarè wọ́n sì tẹ̀lé wá sígboro Ọ̀yọ́ yóò sì mọ bú Aláàfin káàkiri yóò mọ bí Ládìgbòlú. nígbà tí gbà yí padà àwọn náà ni wọ́n tún tẹ̀lé wá lójúde Àrẹ̀mọ ibi tá a dúró sí yìí ilé Àrẹ̀mọ ni ojúde rẹ̀ ló àlẹ́gbà kínní níbẹ̀ ní gbẹ́ńkógbẹ́ ẹ̀mí ìgbẹ́ ẹran jẹ. ẹnìkan dúró ní olórí ọ̀tẹ̀ lòun ó sọ mọ́sálásí Jímọ̀bí pé òun àwọn lọ lọ́tẹ̀ àwọn sọ̀tẹ̀ Àrẹ̀mọ Adébáyọ̀ àwọn mọ̀ jẹ àwọn sọ̀tẹ̀ ibi báyìí alájà alẹ́ rẹ̀ àwọn mọ̀ jẹ àwọn lè kú lé níta gbangba àdúgbò wọn ní gbé sáládà o wọn á pín yẹlẹyẹlẹyẹlẹ ajá jẹ ẹlẹ́dẹ̀ jẹ wọn jẹ torí tẹ gbogbo ọjọ́ bíi márùn balẹ̀ ajá ẹlẹ́dẹ̀ ló jẹ kò ní sàárè
torí ẹ̀ ni ò jẹ́ kí àwa mi kàn. àárọ̀ Ọ̀yọ́ rí ẹni tí ń tà báńkì ìlú o wọ́n sì dá pọ́n rí ṣùgbọ́n tí nǹkan bá yí bìrì ẹ̀ rí nísìnyí wọ́n á kọrin. Tàfíkì bàbá Muyideen mọ̀ ó ní ọ̀rọ̀ ń bẹ àsìkò sí ó dùn wá pọ́jọ́ ti lọ mo dúpẹ́ ìdótì tẹ̀sí Tàfíkì kò mọ̀ páyàn o ẹ̀yin èmi àtàrí la mọ̀ bẹ́ẹ̀ ti jókòó yìí inú mi dùn pé fi pamọ́ èmi náà sì fẹ́ fi pamọ́ nígbà tó yá táwọn Ọ̀yọ́ tó pẹ̀lú àwọn tí ó jẹ́ pé ó yẹ kí wọ́n máa dunnú pé ìkànnú àwọn amú wọ́n tún wá ń fọ́ síbi pé àwọn fẹ́ yọ ó fún ọ lówó ó fún ọ ní nǹkan àwọn yẹn tún wá ń gbèwé kí lálẹ́ lóru wọ́n wá dọ́dọ̀ gómìnà ẹ̀yin kẹ́ ẹ fi léwu lọ́wọ́ ẹ lè sọ pé yọ ẹ lọ bá láàfin ààrẹ náà sọ bẹ́ẹ̀ fún wọn lè dọ́dọ̀ mi wọ́n ń bẹ lọ́yọ̀ọ́ nísìnyí o ṣùgbọ́n ẹnìkan ò lè ṣe ibi síbi tí ẹ̀sìn Islam bá wà kó lóun fẹ́ gbóore ń bẹ̀ ọlọ́run ní kẹ́ èyí tí mo sọ fún ló sọ yẹn nígbà tí wàhálà wa pọ̀ ó di ọdún méjì mo ní wá o a lè mọ bí ó jọ sí òyìn lè mọlẹ̀ tó lè mọ́la o a lè sọ pé yóò yá kó pẹ́ a lè sọ pé yóò pẹ́ kó yá na n tó máa ṣe nísìnyí wá ṣe ètò tẹ́ pé Islam tó gbé ẹ dépò tó dé àti mọ̀ ní tí mo fẹ́ kó o ṣe lọ dálé ẹ̀kọ́ lẹ̀ tẹ́lẹ̀ kò tí ì ṣerú ẹ̀ mọ́ ní gbogbo àwọn tó ti lọ tí wọ́n mójútó ẹ̀kíní Mẹ́kà má tọrọ jẹ lọ wá tọrọ kọ́bọ̀ máa filẹ̀ máa rántí ẹ̀yìn ọ̀la ló rántí agbára ìmọ̀ òye tó ní tó fi tó kó wá yọlẹ̀ nípa ti Abdulhakeem mo dúpẹ́ tẹ bárọ̀ Ọ̀yọ́ sọ èmi ká ẹ̀ máa yin o fún yíyan rẹ o Ọlọ́run ni o alágbára wọn èèyàn ní dọ́lẹ̀ ọmọ tẹ́ ẹ bá já lágbára tó dó nílàkà ẹ̀ lójú ayé ẹ̀ tọ́mọ ẹ̀ bá wá dá tó wúlò kó máa bọ́ lọ́n dúpẹ́ mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run mo dúpẹ́ lọ́dọ̀ yín mo dúpẹ́ lọ́dọ̀ àwọn Ọ̀yọ́mèsì torí gbà tán fẹ́ mú Abdulhakeem kọ́ lọ sálága mọ́tàkó mú ní 17 alága láti yàn lọ́yọ̀ yìí kò sótẹ́yìn nínú wọn tábà ti yẹ wọ́n tán ọdún kan ọdún kejì wọ́n ti bẹ̀rẹ̀ wàhálà wọ́n mọ̀ gàpá báyìí ni máa sì fọ́ lẹ́rẹ́ báyìí 17 lálága tá a ti yàn kò wá sí kanú àwọn 17 yẹn wọn ò máa rò ètò mọ́lẹ́ ó tà ètò kọ́lé epo tọkọ mọ́sálásí bẹ́ẹ̀ ọ̀tà lé epo èyàn máa ta mọ́sálásí ṣe é pé kéèyàn kọ́ mọ́sálásí kọ́ wá tà kó lóun fẹ́ wó ọ̀jẹ̀ mọ́sálásí ní gbẹ̀yìn gbogbo àwa mùsùlùmí nítorí pé ibẹ̀ ni wọ́n ó pe imam tí ó kiri sí wa la gbogbo alágbára ayé àwọn dà bóyá wà àwa mọ Ọlọ́run a sì gbà pé alẹ́ ni tá a jábọ̀ fún Abdulhakeem tẹ́ sọ yìí kò dá sí o àtirẹ́mú gángan a fún ní blueprint tí ó tẹ̀lé pé tó bá fẹ́ ṣiṣẹ́ jódí àmì wọ́n ní àwọn alága míì wọ́n ní wọn ò lè ṣe bí àti wọn ò lè ṣe bẹ́ẹ̀ ta ni ẹni tí ó mọ̀ fún ọ ní mọ̀ràn tàbá fẹ́ agbọ́ kan afẹ́ bá jímọ̀bìjà afẹ́ bá kìnìjà ààrẹ ní ẹ má ṣe bẹ́ẹ̀ bàbá o kábíyèsí má ṣe bẹ́ẹ̀ o jẹ́ bẹ́ẹ̀ lójú kan náà dúró gómìnà tí ó bá ṣe dáadáa ká pé wọlé ká bá sọ̀rọ̀ àwọn ò gbọ́dọ̀ bà wọ́n jẹ́ ń ta o ní ò jẹ́ kí n pẹ̀lú àwọn tí ń bá jímọ̀bìjà ti sọ pé kò ṣe bá ẹni téèyàn míì ìkìlẹ̀ mọ̀ tí ó ṣe ààrẹ ó ní ẹ̀ agbára tí Adédìbú yìí nìyí o
jẹ́ ká mọ̀nà tá a fi ní agbára yìí kù ká lọ bá àwọn ìjọba oníbàbọ̀ ní ẹ̀ bí ọba sáré dubú mọ́ o ìlú ò ní tó mo ní bòrò oṣù rẹ kò sẹ́nìkan tẹ́nìkan máa bẹ̀rù nígbà tí adédùbùkù ààrẹ sọ pé oníṣẹ́ mo rí níṣì tálá rè dípè ń bàdàn mọ́ ààrẹ nìkan kan kù bí ó ti wù kí ọ̀dà tó yẹn ó ní ipa tó kó ààrẹ wa kú tán àwọn ọba wa ń ṣe hilo káàkiri ìṣe ráyé tí n bá sọ fún ààrẹ pé à ń bọ̀ wá sí Ìbàdàn ọ̀tọ̀ níbi tá à ń lọ tí ń pè wá sí o pé 40 ọba ni mò ń kó bọ̀ a ní kò sí wàhálà òun ni ó tún máa wá sáfù àwọn ọba nínú ilé rẹ̀ ọba ló ń kálukú nínú ilé rẹ̀ kò wá ní jókòó sórí àga ńlé rẹ̀ ilé ẹlẹ́lẹ́gbẹ̀ẹ́ mi ni ó ti jókòó sí ní ó ti máa ṣe pé báyìí mú kiri báyìí ká tó rí èbó bí agún náà ká tó rí bí aréṣe kọ́lá ó di gbére ó di ṣeéṣe ni mo fi pa àwọn ọba ẹ wá gbogbo Ìbàdàn ẹni báyìí gba owó lọ́dọ̀ rẹ ẹni báyìí dá sẹ́lẹ̀ lọ́dọ̀ rẹ ó fẹ́ ní báyìí ní kínní ó kọ́ ilé epo fẹ́ nìkan wọn ò délé ẹ̀ mọ́ o kó máa rẹ kó lọ ṣe primary nílùú Ìbàdàn kó má wọlé primary kéèdìbò gan o. tabade nìkan tí o pé níbo ni ẹ dáwọ́ jọ primary kínú gbẹ̀yìn kan bá ń fún àwọn delegate àwọn tí ó dìbò fún yẹn tí wọ́n bá ń fún ọ ní 4,000 ó yẹ kí òun kan máa fún ẹni tọ́jọ́mọ rẹ ní 10,000 tó ló ṣe é lẹ̀ ni. àwọn ọ̀yọ́ mọ́rẹ́ o díẹ̀ nu wa ẹni tọ́lọ́ bá fẹ́ yà ní dídìrín àbí tó ti yá dìrín iná ni ó jáde kó ń takòtà láàfin ẹni tí ẹ fẹ́ bá bẹ́ bàjẹ́ kí wá ṣe bẹ́ẹ̀ ẹni akọ́nléèwé tagbóbìn fún tí ò gbà mọ́ kò mọ tí ń pè tíkẹ́ẹ̀tì kò rí rí kò mọ oko kan kò mọ yúnítì tí dìbò ní Àtìbà èèlò ni voting unit tí ó wà l'Àtìbà kò mọ dépò yóò mọ ti west yóò mọ ti east tí yóò mọ ta fi jó. torí náà a dúpẹ́ àti bàbá wa Muyideen Bello àti ìmáàmù Àgbàlá Tọ́fà ọmọ yìí ó tún dọ́dọ̀ yìí ètò ẹ̀ máa ń bá wa sọ láṣìírí tá a bá pàdé ẹ wàá sọ fún sóye ètò ẹ̀ máa ń bá wa sọ tá a bá wà nílé ààrẹ báyé ti rí ìpadà sí ayé ní tí wọ́n ń pè láyé tí wọ́n ń pè léèyàn ẹ kì í ti jú o láti bá ní sọ o àwa wá sọ́dọ̀ yín yóò wá sọ́fà yóò wá sọ́dọ̀ yín ẹ wàá sọ fún ẹ̀yin Ọ̀yọ́ àìwáyé o ká má lárùn kan lá o iná jíjó ló ń dà sẹ́yìn lá ìjà agbóró lárùn Ìbàdàn mọ́sùmọ́tò ní tèkó kárọ̀ ní lóye ní tọ̀fà níjọ́ ti dọ́fà alẹ́ wọn ẹ̀ ṣe mi ọ̀rọ̀ òye ọtún wà mbẹ ní ọ̀fà wà mbẹ ní sí ẹ̀ tó lówó tó ní gá tó ní ti tọ́jú náà tó fẹ́ yọ bí sọ̀fà sí nínú togun ní tọmọjógi orélógbò mọ̀sọ́ ìpáǹlé ni wà Àjẹ̀ṣà kátàkárà kájèrè káfẹ́ gbọ́ tọwọ́ ẹni ní tìjẹ̀bú. agbáwúsá agbọ́lọrin agbọ́ ìmẹ̀sìn ọlọ́jọ́ òkè ẹnìkan ò lè gbọ́ tààrà Ọ̀yọ́ wí o. tẹ ẹ bá bi ará Ọ̀yọ́ ẹ dákun ẹ dárú dúró torí yín pé òde báyìí àwa gbọ́rọ̀ àwọn àfáàní kì í ṣe ẹ̀rọ olùkànjó nísìn. tẹ ẹ bá bi ará Ọ̀yọ́ pé ṣé ẹ gbọ́ ń ta wíwọ́ làwọn gbọ́ tó bá dọ̀la pé ìtẹ̀wé bẹ́ẹ̀ ní ká gbọ́ ni a sì ti gbọ́ ṣe àmàpá àfìsì tẹ bá gbà pé ṣé ẹ gbà wọn làwọn gbà
tí wọ́n ti jọ́ mi ètò ewì rẹ ní àgbà ńgbà tí èsì pa ronú wa ẹ̀yin lẹ ní ká gbà ti gbà ṣùgbọ́n ẹ̀yin Ọ̀yọ́ ẹ gbọ́ ṣe ẹ gbọ́ tí ẹ wí ṣe ẹ gbà tí ẹ wí ẹ parí. Kita ya Maulaya Rabbal Khalaiki Tabarakita ya Maulaya Rabbal Khalaiki. ẹ pariwo Ọlọ́run lẹ́ẹ̀kan náà. Tabarakita ya Maulana. ẹ tún pariwo ìdílé omi. Rabbi lakaliula. tó bá wo wájú tó wẹ̀yìn tó wà rẹ́ nìkan tí wọ́n lè nawọ́ sí pé ńlọ dá ọjọ́ Ọlọ́run lọ pariwo Ọlọ́run náà. Tabarakita ya Maulana Rabbi lakaliula. Tabarakita ya Maulaya Rabbal Khalaq.